Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, Lizzy Anjorin ó fara ya, ó sọkùn bákùn gbé ọ̀rọ̀ sí Portable Bosun ọmọ Yankee, ó sọkùn bákùn gbé ọ̀rọ̀ sí, ó reply àwọn ọ̀rọ̀ tó dẹ̀ sọ yẹn, ó jẹ́ kí Portable náà jáde síta láti fáyà Lizzy Anjorin. Ó rán Lizzy Anjorin létí ibi tó ti ń bọ̀, gbogbo ìgbà tó máa ń bẹ̀bẹ̀ láti di star. Ìgbà yẹn ó ní àlásàrè sì wà láyé pé kò tí kú. So kí ló fà á tó fi di pé gbọ́n mi sí omi ò tó wáyé? Òun náà ni ọ̀rọ̀ Bàbá Ìjẹ̀ṣà tí Bíọ́lá Adébáyọ̀ tó gbé jáde, and then a rí pé gbogbo àwọn èèyàn dẹ̀ jáde wọ́n condemn wípé kò kí n sásìkò yìí ló yẹ kí Bíọ́lá Adébáyọ̀ gbé fídíò yẹn jáde. So Ìyábọ̀ Òjó náà òun náà sọ̀rọ̀ faraya. So Lizzy wá ń try láti sọ wípé gbogbo àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ pé Ìyábọ̀ Òjó òun ló ń fà á. So Portable Bosun ọmọ Yankee wá jáde síta láti caution Lizzy Anjorin pé àwọn ọ̀rọ̀ tó ń sọ yẹn ó ju ẹnu ẹ̀ lọ, gbogbo èèyàn ló fẹ́ sọ di ẹgbẹ́ ní industry. So èyí ló fà á tí àwọn sì ń sọkùn bákùn gbé ọ̀rọ̀ síra wọn. So ẹ̀yin tẹ́ bá sẹ́yìn join wa update náà lọ́kùnjọ̀kan náà ni a máa mọ́ wá fún yín. Ẹ farabalẹ̀ balẹ̀ kẹ́ gbọ́ nǹkan tí Lizzy sọ. Aburú tá a sọ pé ń ṣe òun náà Lárẹ́jà ń ṣe yẹn. Lizzy Anjorin kò bá yín produce movie. Tẹ́ bá fẹ́ make point yín in as much tí Lizzy ò wá fún yín, kí lẹ fi fọ́tò Lizzy síbẹ̀ fún. Lárẹ́jà post picture mi because ó feel pé ọ̀rọ̀ tá a sọ sí Bíọ́lá ó fi ìpọ̀rọ̀ tí kò dá ní wọ́n lọ háyà ẹni látàbẹ́kúta. Bọ̀ nǹkan tí ò yí Lárẹ́jà ni pé ọ̀rọ̀ kan ló máa sọ tó máa gòkè, ọ̀rọ̀ kan ló máa sọ tó máa ṣubú. Ẹ rí pé kàkà kí n play audio Lárẹ́jà, mo wá lọ gbé ohun tí Bíọ́lá àti Ìyábọ̀ Òjó ṣe, mo gbé jáde. Ẹ wá rí pé gbogbo orinṣẹ́ tí Ìyábọ̀ Òjó fẹ́ lò lórí TikTok, ẹ rí pé kò fly. Gbogbo nǹkan tó fẹ́ lò lórí Instagram, ẹ rí pé kò fly. Torí wípé mo ti mọ ọgbọ́n tí àwọn people yìí fi ń waste ẹ̀mí àwọn èèyàn. He said a lot. He didn't mention my name, but he was rooting for Ìyábọ̀ and Bíọ́lá. And I decided not to interrupt him. Torí pé mo fẹ́ kí Lárẹ́jà bóyá ó fẹ́ níyì lójú yín ni kó níyì yẹn tán. Tó bá jẹ́ pé ó fẹ́ tẹ́tán ni kó tẹ́tán lójú gbogbo yín. Wọ́n ní tí ọmọdé méjì bá ń gégi nínú igbó, àwọn àgbàlagbà tàdímẹ́yìn wọn á wo bí tó máa wó sí. Ṣé bí Lárẹ́jà ò kú, Lárẹ́jà wà láyé. Lárẹ́jà ń rí bí Ìyábọ̀ bó ṣe lọ gbé Fọlá tó record voice Mr. Lawal. Ṣé bí Lárẹ́jà ò kú, Lárẹ́jà wà láyé. Lárẹ́jà ń rí tí Ìyábọ̀ Òjó fi ògo tíátà, image theater practitioner, theater Nollywood, tí Ìyábọ̀ Òjó fi ń sọ ní public domain pé kán lọ wú òkú Mohbad. Ṣé bá Lárẹ́jà rí? Àbá Lárẹ́jà ti kú ni? Kò kú ó wà láyé. Kọ́lọ́run bá wa lọ́rẹ̀ ẹ̀mí ẹ̀. Kó túbọ̀ rí orí Olúwa láyé wa. You don't get. Mi ò dẹ̀ rò pé jọ́ta tí ń sọ̀rọ̀ Lárẹ́jà ń bí, mi ò rò pa bú Lárẹ́jà rí. A máa ń pọ́nlé níbí ni. Nígbà tí mi ò kí ń ṣe wèrè, màá kọ̀ dédé jí. Ẹ fún mi léèyàn kan tí Lizzy Anjorin ti lọ bá rí tí ò wá bá Lizzy. Ṣó tí Bíọ́lá ṣe fún mi pẹ̀lú Ìyábọ̀ Òjó, ẹ lè ṣe 1% ẹ̀ fún Bíọ́lá kó tó kú. Ẹ lè ṣe 1% ẹ̀ fún Ìyábọ̀ kí Ìyábọ̀ tó gbọ̀run lọ. Bọ́ nítorí pé èmi ò ń ṣe níbi, mo dákẹ́, mo fọ̀rọ̀ síkùn bí àgbà. Torí pé tí mi ò bá dákẹ́, ẹ ní rí aláṣejù ní 2019 tí Ìyábọ̀ Òjó tó set ọ̀tá mi up fún kú. Reaction mi lẹ padà rí tẹ́ bẹ̀rẹ̀ sí ní George mi. Àmọ́ torí pé ọkùnrin tí mo end up sí lọ́wọ́ ọlọ́gbọ́n onílàkàyè alálùbáríkà ọkùnrin ni. My husband taught me how to use patience to expose the enemies. Ọkọ mi ló kọ́ mi. You don't understand? Ó jáde ọmọ alága kìíní kan ó bẹ̀rẹ̀ sí ní kí Ìyábọ̀. Ẹ̀tẹ́ ẹni Lárẹ́jà, ìtìjú ẹni Lárẹ́jà. Lárẹ́jà, àbùkù tó kàn látijọ́ tó ti ṣe fídíò yẹn, ṣé mi náà kàn lábùkù? Ìwọ náà kàn lábùkù brother mi. Ìwọ náà kàn lábùkù. Àwọn ọmọ ẹ náà kàn lábùkù. Ìyàwó ẹ náà kàn lábùkù. Ojú táwọn èèyàn fi ń wò ẹ́ tẹ́lẹ̀ nísìn, òkè tán gbé ẹ sí
fúnra rẹ̀ lógun àkàbà padà sílẹ̀ lẹ̀ látàrí wípé ó fẹ́ gbèjà apààyàn, ó fẹ́ gbèjà abatanijẹ́. Ṣé Yomi Fabiyi ò kì í ṣe kọ́líìgì yín? Inú Yomi Fabiyi àti Ìyábọ̀ Òjó ta ló hà di value sí Nollywood? Inú Yomi Fabiyi àti Ìyábọ̀ Òjó ta ló hà di value sí Nollywood? Nínú Ìyábọ̀ àti Lizzy Anjorin ta ló hà di value sí Nollywood? Ta ló jẹ́ kán mọ̀ yín? Ta ló jẹ́ kán máa rí onítíátà bí ẹni tó máa rá mú? Ta ló jẹ́ kán rí onítíátà bí ẹni tó mọṣẹ́ ṣe? Lizzy Anjorin ló jẹ́ káyé rí onítíátà bí ẹni tó mọṣẹ́ ṣe. Lizzy Anjorin ló jẹ́ káyé rí onítíátà bí ẹni tó máa rá mú. Lizzy Anjorin ló jẹ́ kí ayé rí onítíátà bí àwọn tó ń ṣe dáadáa nínú ayé. Gbogbo ẹnu ni I work for it. Mo dẹ̀ ìṣódà mi lọ sókè ìgbéraga ni mo fi sọ Àrèjàn. Ẹ mọ̀ pé ó máa dáa fún wa lénìí. Bẹ́ẹ̀ bá mọ̀ ni ẹ ti tún àná ṣe. Bẹ́ẹ̀ bá mọ̀ pé ó máa dáa fún wa. Láti ìgbà tí mo ti wà ní Abẹ́òkúta ni Ìyábọ̀ Òjó ti ń lo gbogbo àwọn ará Abẹ́òkúta. Ẹ rántí tó wá sílé ọ̀dọ̀ mi tó wá jí mi ní gold. Inú àwọn ọ̀gá mi, ọ̀gá kan wà tí mo fẹ́ràn. Alwajud. Kò fi ọjọ́ kan bọ́n ṣe pé tó torí mánéjà mi tó ń tí Ìyábọ̀ Òjó gbà sílé ẹ̀ níkẹ́. Mo ti ka láìmọye ìgbà tó ń bá Alwajud sọ̀rọ̀ kálùbàjúd lè ṣèkà fún mi. Alwajud ò fọjọ́ kan ṣèkà fún mi rí. Òun ló fi jẹ́ pé tó o bá bímọ ọmọ ẹ èyí tó bá lákíkanjú gẹ́gẹ́ bí abiyamọ tó máa jẹ wọn mọ́ òun ló yẹ kó o tọ́jú jù. Abiyamọ tó máa ṣẹ̀sín lọ́jọ́ alẹ́ ẹ̀ ló máa ń dáwọ́ bo ọmọ ọ̀lẹ. Èyí tó bá fẹ́ rí oúnjẹ jẹ láyé sórí ìran Yorùbá ló máa ń mórúkọ ọmọ méjì lọ lé babaláwo. Káláyé tó dáyé kan tó bí wa ní ìran Yorùbá ti máa ń sọ fún babaláwo pé ẹ bá mi gba ògo lọ́wọ́ èyí tó lọ léèwé, ẹ bá mi gba ọlá lọ́wọ́ èyí tó ní akíkanjú, ẹ bá mi kó fún èyí tí ò mọṣẹ́ ṣe. Bí ìran Yorùbá ṣe rí nìyẹn. Example yẹn lẹ̀dẹ̀ rí ní film industry yìí. Tẹ́ bá wo ọ̀rọ̀ tí Àrèjàn ń sọ, tẹ́ bá wo atrocities àti crimes tí Ìyábọ̀ Òjó ti commit, ẹ mọ reason tí wọ́n ṣe ń gbé wọn wá tọrọ bàrà. Ẹ rí pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ iṣẹ́ tíátà yẹn kò sí òtítọ́, kò sí òdodo, kò sí pé ìwọ ń gòkè jẹ́ ń tẹ̀lé ẹ. Wọ́n máa ń sábà dúró sẹ́yìn yìí tó máa ń pa wọ́n. Ẹ jẹ́ ká gbá Àrèjàn. Wọ́rọ̀wọ̀rọ̀ ní bàbá àjẹ́. Lovers all over the world, ọ̀rọ̀ lẹ́yìn ti gbọ́ tí Lizzy Anjorin tó sọ sílẹ̀ rẹpẹtẹ kí Ọlọ́run ṣàánú wàhálà sápọ̀ ní film industry especially Yorùbá Nollywood. Ọ̀sẹ̀ tó lọ náà la rí níbi tí Tóyìn Abraham àti Fúnkẹ́ Akíndélé náà táwọn náà ti ń bá tí wọ́n gbó débi pé ẹnìkan kí mi ẹnìkan sọ̀rọ̀ mi lẹ́yìn ẹnìkan sọ̀rọ̀ mi lẹ́yìn débi pé àwọn èèyàn tó wá ń jáde síta. So gbogbo ẹ̀ náà ni à ń mú wá sí ti gbọ́ yín láti jẹ́ kẹ́ máa mọ bó ṣe ń lọ lórí YouTube channel wa. So ẹ̀yin tẹ́ bá ṣe darapọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wa like, ẹ jọ̀ọ́ ẹ comment, ẹ jọ̀ọ́ ẹ share, ẹ comment, ẹ jẹ́ ká mọ opinion ti yín. So ẹ dẹ̀ turn notification bell yín so that anytime tá bá ti drop a new video ẹ máa lè rí notification. So I appreciate the support yín so far. So we love you all. Thanks for watching.